أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير ولد عدنان محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. Bàbá Mọ̀lánà Sheikh Adam àlékún kẹ́ àlékún gẹ̀ ọlọ́mọba ṣe fún wọn, gbogbo àwọn àfáà wọn tí wọ́n kọ́ wọn kíw bẹ̀rẹ̀ látòrí bàbá tó bí wọn, Sheikh al-Marhum Abdul Baqi, bàbá wa ẹ̀sìn òbí wa, bàbá wa Umaru al-Abuhaji, bàbá wa Adam Namaji, gbogbo wọn pátá látòkè délẹ̀ ọlọ́mọba ṣàlékún kẹ́ wọn wala Nabi sallallahu alaihi wasallam. Bàbá wa Sheikh Kamaluddin al-Adabi ọlọ́ba kẹ́ wọn tó fi dórí àwọn khalifa àwọn tí wọ́n ṣe lọ nísìn láìpẹ́ yìí ọlọ́ba ṣàlékún àforíjì fún wọn. Wọ́n wá bẹ́ẹ̀ látòrí Maulana Mudirul Markaz Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi al-Ilori adamallahu hayatahu wa hafidhahullah ọlọ́ba ṣàlékún tó fi wá kárí gbogbo àwọn khulafa ọlọ́ba àdó tí gbogbo wọn wala Nabi sallallahu alaihi wasallam. In tó fẹ́ jẹ́ kí n jáde sọ̀rọ̀ ní àsìkò yìí mi ò lẹ́mìí àti sọ anything torí pé gbogbo àná là ń gbàdúrà kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo àwọn ọmọ kéwù àti láàrin àwọn àfà, gbogbo àlà ń ṣàdúrà rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn khalifa Adabiya tí wọ́n lọ yìí, nígbà tí wọ́n ní ìwọ̀nba ọjọ́ tí wọ́n fi lọ yìí, ìjọ tí wọ́n ṣaláìsí tẹ́mi máa ṣe fóònù mo wá àwọn blogger nítorí ó ti ṣẹlẹ̀, irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní 2018 nígbà tí mo wà ní Cairo tí wọ́n túfọ̀ pé Ìmáàmù Fúlàní ṣaláìsí tí ò sì rí bẹ́ẹ̀. Mi ò kọ́kọ́ believe pé àwọn blogger tó ti dé o. Àwọn gbà tí mo ń ṣí Facebook lọ tí àwọn news yẹn tó wá ń tà wá tára, mo wá rí pé ṣé ó rẹ bàbá yìí ni? Ẹ mọ̀, ẹ̀mí ló wà lára gbogbo wa. ní jáde level wípé ká wá jà pé kẹ́nìkan kú. Gbogbo ẹni tó bá rò lẹ́mìí bẹ́ẹ̀ kò ní ní àtúbọ̀tán. Gbogbo ẹni tó bá rò lẹ́mìí pé torí pé òun bá yá pé ìsìláàmù là ń ṣe o, ó wá jà yẹn débi pé ó wá rò pé kẹ́nìkan kú àbí ká burú kan ṣe nìkan lá. Ìntajọ́ tó lè máa ṣẹlẹ̀ láàrin Adabiya àti Markaziya tó bá jọ́dọ̀ tèmi o tó sì jọ́dọ̀ tiwa, ní tó bá fẹ́ jọ máa lẹ̀ mọ́ tẹ́nìkan fẹ́ sọ tí ò dáa, èèyàn bọ́ọ̀lẹ̀, èèyàn sọ pé odólórí ó rí báyìí kò rí báyìí bó ti ríre. Ẹnìkan ò sì ní jáde kó máa lọ tọ́jà ilé onílé àbí kó wá jí lówùúrọ̀ ọjọ́ rẹ̀ kó wá ní bàbá lòun fẹ́ máa bú. Kò sì sẹ́ni tí wọ́n bú bàbá rẹ̀ àbí tí wọ́n yín ilé rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ara rẹ̀ lẹ́ẹ̀kan náà tí ò ní níṣòro, tí ò ní tají pé kí ló ṣẹlẹ̀. So alhamdulillah gbogbo wa là ń avoid pé kí wàhálà máa ṣẹlẹ̀. Kódà ibi tá a bá rí ni pé tá a bá ti fẹ́ rẹ́ nìkan tó fẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ṣe Adabiya kò ṣe Adabiya kò ṣe Markaziya, àwa náà wà náà tó ń ṣe lábẹ́ pé gbogbo ẹ̀yin ẹ fẹ́ dá wàhálà, ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ o. Nígbà táwọn ọmọ kan bọ́ sórí TikTok tí wọ́n ń wòrowòro tí wọ́n sọ̀rọ̀ sí Mudirul Markaz, mo ní láti kọ mẹ́sàgì sí Facebook pé ẹ pé àwọn ilé ṣàkíyèsí, omi àlàáfíà la fẹ́ kó jọba láàrin wa. A fẹ́ kí oníkálukú ká máa jà àbí ká máa búra wa àbí ká máa ṣe Islam ní aláǹ ṣe. Ìjọ la fẹ́ ṣe léyìí dá. Ṣùgbọ́n ìgbà tí àwọn bàbá Sheikh Abdul Qadir tí wọ́n jẹ́ Khalifatu Adabiya yìí tí wọ́n ṣaláìsí, mo kàn rí pé ọmọ kankan jáde ni
ó kàn bẹ̀rẹ̀ sí ní wíwòròwòrò, ó kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ, ó bẹ̀rẹ̀ sí ní bú Mudiru Markaz, ó bẹ̀rẹ̀ sí ní ṣàbẹ̀rẹ̀ sí ní fi àwọn gbólóhùn tí ò dára iṣẹ́. Wọ́n wò pé èmi jẹ́ kọ́kọ́ rò pé àbí ẹnìkan ló sọ̀rọ̀ láti inú àwọn ọmọ Markaz kan ni. Mo wá send fídíò yìí sáwọn kan, ta ni ó sọ̀rọ̀ kan tá a fà yìí fi ń sọ̀rọ̀ báyìí. Mo ń béèrè lọ́wọ́ àwọn yẹn ni, wọ́n lẹ́nu kankan sọ̀rọ̀, àwọn ọmọ délé ti wà. Ó ṣàwọn wíwòròwòrò bí ẹni tó ti mú nǹkan, tàtún lélẹ́yìí. Kódà mo send fídíò yẹn sí bàbá Sanu Shehu pé ẹ mọ̀ Adabi ló pe rẹ̀, ó sì pọ́sùn káwọn kan mọ̀, torí ó sì pọ́sùn kẹ́lómi náà máa ń mọ̀, àmọ́ bàtà láwọn ò mọ̀ pé ọmọ náà dandan ilé ìfẹ́ wá dá wàhálà lẹ̀ ni. Gẹ́gẹ́ bá ṣe fún mi, bá ṣe response mi, mo dẹ̀ mọ̀ pé ó possible lóòótọ́ kan máa mọ̀, torí àwa náà kọ́lá àwọn tó jẹ́ classmate wa ní Markaz kì í ṣe gbogbo wọn la mọ̀, àwọn tó jẹ́ junior wa kì í ṣe gbogbo wọn la mọ̀, kódà àwọn ọmọ tá à ń kọ́ ní Markaz ńbẹ̀ náà kì í ṣe gbogbo wọn la dámọ̀, èyí tọ́lọ́ bá ní adámọ̀ láàrin wọn ni. So wọ́n gbé anyway, èmi kàn mo padà ignore ẹ pé eléyìí ò ní túmọ̀, àmọ́ tó wá bà mí nínú jẹ́ jù òun ni pé mo rí àfáà kan níbi tó ti ń ṣe fìdá, Èkó ló ń gbé. Àfáà náà wàláhì làzim yìí tó ọ̀rọ̀ tó jáde lẹ́nu àfáà náà, ẹ̀rọ yẹn ò dáa díẹ̀ káàtó. Ẹni tí ẹ kí ẹ máa bá níbi àtúnṣe ni èèyàn wá ń bá níbi ọ̀rọ̀ wóróworó. Àìlájú ni àbí kí ni? Àbí ọ̀rọ̀ ti tán, kò mọ èèyàn mọ tó fẹ́ sọ mọ́, tó yẹ sí pé ọ̀rọ̀ burúkú lókù tí ó máa sọ. Àlífà wa yóò gbàgbàkúgbà o, kò gbàgbàkúgbà o, no nonsense ni wọ́n o. Wọ́n làwọn gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń bú wa, gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe níbi fìdáù tá ń ṣe jálísà tarahumat, tá ń ṣe tanzia, tá ń ṣe rìfà fún àwọn fẹ́ni tó ẹ̀ṣẹ̀ lọ. Ẹ wá fẹ́ sọ ibi tó ti ń kéde aró ẹni ẹlẹ́ni, ẹ fẹ́ sọ di battlefield láti tún fẹ́ ṣe ìtara fitna, láti fẹ́ wú wàhálà kalẹ̀ níbi fìdáù. Mo kàn rí àwọn ní ṣèbílẹ̀ yìí máa ń sọ fún òun lajú ni. Kódà àfáà yẹn ti sọ níbi fídíò rẹ̀ tó ń sọ pé tọ́mọ Adabi àkànṣe wọ́n kan gbà kan tó ń sáré sọ̀sọ́kúsọ. Àfáà yẹn ló pè ẹni ẹ padà pé ìwọ Adabi àtọ́ bá lọ sọ̀sọ́kúsọ tó bá kíní kan kò sẹ́ni ẹ̀ka tó ràn iṣẹ́ o. Ẹ mọ̀ ibi téèyàn bá yẹ kéèyàn ti bá ọ̀rọ̀ tí èèyàn wà lọ bá yóò dùn yàn náà. Tó bá sí pé irú ìtumọ̀ lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ yẹn wọ́n pé eléyìí ta ló mọ eléyìí, innahu nakratun la tata'araf, ẹni tí yóò mọ̀ ni. Àmọ́ ìwọ tí wọ́n rò pé èèyàn yẹ kí èèyàn bá ẹ̀ bí àtúnṣe, tí wọ́n náà wá gba máìkì tí o kò í ṣe pé o gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan tó sọ̀rọ̀ látọ̀dọ̀ ọmọ Markaz kan tó ó dé ẹ̀ méjì báyẹn tí mo ti kàyà tán ti sọ̀rọ̀ léra wọn bẹ́ẹ̀ tí ò sọ Markaz kan tó jáde tó sọ̀rọ̀. À ń pèpè wahda, à ń pèpè mahabba, à ń pèpè ìrẹ́pọ̀ ìfẹ́ láàrin wa. Ìwọ tó ń pèrè láfà àti ẹsẹ pé tá bá wo ojú orí ẹ̀ kò ti lé 40 years now, àbí kò ti máa súnmọ́ 50. Kò ti lé 40 àbí kò ti máa súnmọ́ 50, àbí kò ti lé. Ṣerú ẹ̀ ló ayẹ kó bọ́ ta ní fi mashhadi nas, kí wọn náà wá bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ ṣe ìsára fitna, kó fẹ́ máa wú wàhálà kalẹ̀, pípọ̀ fẹ́ tún pèjà mí. So nǹkan méjì ní mẹ́nu ọ̀rọ̀ yẹn, ṣe òun sọ àlífà tí ẹ ṣẹ̀ṣẹ̀ yẹn, òun sọ lórúkọ tí ò dáa ni, àbí bàbá tó lọ tó yẹ tá à ń ṣe tààrà ọmọ tiẹ̀ ló ń sọ pé wọ́n ṣe kò máa ní àlífà wa eléyìí tó ń ṣe yẹn yìí o, no nonsense ni o, wọ́n gbàgbàkúgbà o, gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyè fẹ́ fún ilé sí, tẹ́fà wá sí á fún ilé sí.
eléyìí ń júwe bí kọ̀kọ̀ rẹ ṣe rí àtàníyàn tó fi ń sọ̀rọ̀ kú omi wọ̀nà yìí náà tí bá fà ló ń pè rẹ̀ àfà ló ń pè rẹ̀ náà mo ṣe bí ẹni tó ní tìjú náà ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe wá rí eléyìí tí wọ́n wá fẹ́ sọ yìí wàláhì láàrin wàláhì wọ́lkùnrin láàrin ilé ọlọ́run ni mo wà yìí kìí ṣe pé wíyá mo fẹ́ dìfẹ́ndì mùdírù mẹ́ríkàzì o ìyìn tó yé mi tó sì ṣojú mi ni mo fẹ́ sọ ìyìn tó yé mi tó dá mi lójú òun ni mo fẹ́ sọ yìí o bàbá mùdírù mẹ́ríkàzì ọ̀rọ̀ tẹ ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn khalifa tí wọ́n ṣẹ̀ lọ pé ìgbàdàn lọ sábẹ́kúta pé wọ́n láwọn táwọn bá rẹ́bọ àwọn máa ń jẹ kò ṣojú mi ìgbà tí wọ́n ń sọ lákọ̀ọ́kọ́ náà ní tó dá mi lójú ni pé mo lè fi alukurani ẹ̀gbárí wípé láàrín mùdírù mẹ́ríkàzì ò ní parọ́ mọ́yàn wípé nìkan sọ nǹkan tí ẹnìyẹn ò sọ ìyẹn kọ́kọ́ ṣúọ̀ fún mi kódà mo lè búra ẹ̀ mùdírù ní sọ ọ̀rọ̀ kan mẹ́nìkan ọ̀rọ̀ tẹ́niyẹn ò sọ fún tí ò sọ à ń bèèrè nígbà tí wọ́n ń sọ wọ́n láwọn ẹlẹ́rìí ń bẹ̀ èmi wá kò ń ṣe ibẹ̀ yẹn kọ́ ni mo wá ń lọ o ìtumọ̀ ọ̀rọ̀ yẹn àti ibi àníyàn kọ́sídù wọn gangan lórí ọ̀rọ̀ yẹn èmi á sọ fún yín o kó tó di pàlẹ́ àwọn àlífà yìí gan ṣaláìsí lọ́jọ́ kan nínú dára àwọn kan náà inú àfa náà ń bè lọ àwọn mùdírù mẹ́ríkàzì pé mo wà ń bẹ̀ ni náà ń bèrè pé bàbá ẹbọ táwọn olóòṣà àwọn ẹlẹ́bọ tó máa ń gbé sóríta mẹ́ta ẹbọ ohun àwọn kan ní tẹnìkan pé téèyàn bá jẹ aburú ó ṣe àbá ìdá kan ó ṣe èsì sí Mawlana mùdírù mẹ́ríkàzì tí wọ́n fún àǹfààní pé rárá ẹni tó bá ní mọ́nì dáadáa tí mọ́nì ń bẹ lára ẹ̀ tí wàhádàníyà ọlọ́run tí ń bẹ nínú ọkàn ẹ̀ tí tàwhídì fẹsẹ̀ rinlẹ̀ sínú ẹ̀mí ẹ̀ tó sì gbà pé kò sí ní tó lè ṣe ẹ̀dá láyé àtọ̀dọ̀ ọlọ́run ló ti lè ṣe yàn tó sì gbà pé ẹnìkan ò lè fi nǹkan kan ṣe ẹnìkan mùdírù ni tó bá jẹbọ yẹn irọ́ ni nǹkan kan ò ní ṣe bí tó bá jẹbọ yẹn bá sí pé ọlọ́run ló gbára lé lóòótọ́ mùdírù wa ni ṣe bí àwọn àlífà Àdàbíyà láwọn ti jẹ irú ẹ̀ rí ṣé nǹkan ṣe wọ́n ni báyìí sọ̀rọ̀ ọjọ́ náà nìyẹn pé kankan ò ṣe wọ́n náà bá ṣe sọ́njọ́ yẹn nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí o nínú ọ̀rọ̀ náà ń fa ń dára yà á ti wọ bí ọdún méjì táwọn kan ní ẹnìkan ti jẹ́ rí tí nǹkan kan níta burú kan ṣe bóyá ara sán pa lóru ní ibi tó fẹ̀mí sí ó ti gbà pé tóun jíjẹ tóun jẹ nǹkan ó ṣe òun ni bọ̀tẹ́ni tó bá jẹ́ tó wọ pé èmi ò jẹ léyìí kò sí nǹkan kan tí ó ṣe mí àyìnmọ́yé àwọn bàbá tó ṣe rí ọ̀rọ̀ yẹn àfọlọ́rin ní wàáìnà rẹ̀ lọ́ọ̀ an kulle aibin kalilatun walakin aina sukuti tubdil masawiya afani wàáìnà rẹ̀ lọ́ọ̀ an kulle aibin kalilatun ṣe rí ọ̀rọ̀ yẹn kò sí n tó fà ojú wípé torí n tó ti máa ń lọ láàrin Àdàbíyà àti Markaziyya tẹ́lẹ̀ ni torí tó ti máa ń lọ láàrin wọn tẹ́lẹ̀ ni òun ló fà á tí àwọn yẹn fi ṣi ọ̀rọ̀ gbé tó bá yá sí pọ́ ọ̀rọ̀ tí mùdírù sọ wípé ẹni tó bá yá sí pọ́ ní ìmánì ń bẹ lára ẹ̀ ìmánì ń bẹ lára ẹ̀ ló fi jẹ́ tó gbà kọ́lọ́run tó abẹ́lòmíì fẹ́ báyé sọ̀rọ̀ yẹn abẹ́lòmíì fẹ́ fi proof
fáwọn ẹlẹ́bọ pé ó dá tó jẹ́ mùsùlùmí tó sì ń jọ ń jẹ́ pé tó bá bí ẹra wá jẹ́bọ yìí tó wá fẹ́ fi tọlọ́hun hàn wọ́n tó wá jẹ́ nǹkan kan ò ní ṣe bí mo ló ṣe sọ́jọ́ náà nìyẹn tó bá yà sí pé ọ̀rọ̀ tí wọ́n fi ṣe ẹ̀rí tí wọ́n fi ṣe yìí pé ṣèbí Khalifa Adabi náà ṣèbí wọ́n sọ rí kódà wọ́n sọ pé òun lè márùn bẹ́ẹ̀ ńgbà náà tó fi sọ bọ́n ṣe sọ lẹ́yìn bọ́n ṣe kọ́ tó sọ lẹ́yìn gbàgbà bọ́n ṣe sọ lẹ́yìn nìyẹn òun lè márùn bẹ́ẹ̀ ńgbà náà ṣé Khalifa Adabi tó wá jẹ́ lọ́dún náà ṣé kan ṣe ikọ̀ ò ṣe wọ́n náà tó bá yà sí pé Khalifa Adabi tó fi ṣe nàmúzájì yẹn ká ní irú èmi náà fi ṣe nàmúzájì àbírú ajó ńlẹ̀ márùn gẹ́gẹ́ àbírú ẹlòmí tó jọ mọ́ríkàzì kò sẹ́nì kankan tí làákàyè ò lọ bí pé àbí wọ́n fi ń tàbùkù ẹnìkan ní láà wàláhì láàbìm. bàbá mùdírù wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àwọn ò mọ bí wọ́n ṣe ń báyàn lórúkọ jẹ́ wọn àmọ́ lóòótọ́ o wọ́n láwọn ò màwàdà àwọn ò máwàdà ṣe pé àwàdà tẹ́nìkan bá sọ sí pé bàbá kìnnì kan ẹnìkan dá slang kan níwájú wọn ẹnìkan dá slang kan níwájú wọn ẹni yẹn kàn ó ń sọ̀rọ̀ bí tó sọ̀rọ̀ àmú fọ́ lẹ́nu kìnnì kan mo lù kí ló ṣe fún ẹ tó fi fọ́ lẹ́nu àwọn ò mọ̀ pé àwọn rò pé bí ó lù bí ó ṣe kí ló wá ṣe fún ẹ ó wá fọ́ lẹ́nu àná wọ́n mọ àwàdà wọ́n mọ ẹ̀dá àwọn mọ ẹ̀dá ọ̀rọ̀ wọ́n mọ̀ àwọn ń ṣe bọ́lọ́run ṣe dá wọn ni sọ pé ilé Ọlọ́run ni mo wà yìí kì í ṣe pé bóyá mo fi ń dìfẹ́ǹdì wọn kọ́ haqa'iq òun ni mo ń sọ yìí wallahi haqa'iq òun ni mo ń sọ yìí nípa wọn so ọ̀rọ̀ yẹn ò ń ṣe ọ̀rọ̀ pé wọ́n fi tàbùkù bàbá yẹn so mo wá rí ẹnìkan náà tún sọ lójú agbo bẹ́ẹ̀ wàláhì náà alápọ̀nlé dé mi máa ń pọ̀nlé ni wọ́n àwọn ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ látọ̀dọ̀ ẹni tí èèyàn expect ẹ̀ ṣùgbọ́n ẹni yìí òun kò ń dá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí náà ẹni yìí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà ẹni yìí kò ń ṣe àwọn tá a mọ̀ ẹni yìí òun ṣe bẹ́ẹ̀ tẹ́ni ẹ wá fi sọ yí pé ẹni ẹ náà sọ pé ṣé tazia ni wọ́n ṣe tazia tí ò ní kúrò aláwọ̀ nù wọ́n gé fídíò yẹn ni wọ́n ṣe kúrò aláwọ̀ wọ́n ṣàdúrà fún wọn wọ́n ń sọ̀rọ̀ bàbá yìí bọ́ ṣe dáa àti lè sọ òdodo jáde òun ni wọ́n ń sọ ní kúkú síbẹ̀ alhamdulillah àjọ onílẹ̀ márùn-ún gbà táwọn náà kọ́lọ́mbà àṣẹ́ra fún wọn ìgbà táwọn náà jáde nínú tí èmi náà sọ yìí inú mi dùn pé àwọn náà gbọ́ mùdírù yìí báwọn ò bá tiẹ̀ sí jọ́ tí mùdírù kọ́kọ́ sọ̀rọ̀ yẹn nínú dára wọ́n kàn fi ṣe nàmúzájì lásán ni wọ́n ti kì í ṣe pé wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ wọ́n fi bàbá yẹn ṣe nàmúzájì lásán ni pé nínú àwọn tó jẹ nǹkan ìtí kankan ò ṣe ni bàbá yẹn wà àyèmọ́yà àfa tí wọ́n ti bá wọn ẹlẹ́bọjà táwọn ẹlọ́gbọ́n wá bá wọn lé ní pé tá máa bí ọ̀dà wá ṣe kínní yìí tí wọ́n sì lọ ṣe tí kankan ò ní ṣe wọ́n torí pé wọ́n ní ìmánì pẹ̀lú Ọlọ́run amanu bi rabbihim wastaqamu wọ́n dúró dédé pẹ̀lú Ọlọ́run wọ́n sì gbọ́ Ọlọ́run gbọ́ bó ti yẹ kó ìkọ́kàn gbàgbọ́ ṣókí tẹ́mi fẹ́ clear nínú ọ̀rọ̀ mùdírù nìyẹn ọ̀rọ̀ yẹn òun ṣe pé wọ́n fi ta àbùkù bàbá yẹn kọ́lọ́mbà àṣàlékún kẹ́ fún wọn kọ́lọ́mbà àṣàlékún gẹ̀ fún wọn al-khalifatul jadid tí wọ́n yẹ ṣẹ̀ yẹn Sheikh Mustapha Kamaluddin ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọlọ́run jẹ́ fi àlàáfíà lò kọ́ fi fọkànbalẹ̀ lò wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.